ohia bedene itwedo ohia fefefe itwedo ni rowa itwedo ni risi itwedo ni riye koriongo itwedo ni riye kovia itwedo ni roedo itwedo ni re il s'appelle itwedo ni re wori itwedo ni re focados itwedo ore beni itwedo san itwedo robo itwedo shakiri itwedo ore uzon itwedo isoko itwedo ope itwedo dire ogba itwedo dire yekovia wa ya fe wa do itwedo nisi itwedo ni yekodion wa ya bo wa o wa bedene itwedo ya fe de magbagun abe unyagbe na oribare akidime idada akidime ujo wo o dare de gbegbe etuo se ta yimanoko ese ozigbo wese udare de gbegbe no saka osa wese udare de gbegbe yen ya dike bo walare o boya tota o nuwadu ge teredo na do teredo ibota no ni mawu don tenima don yema o wa ye banen do ya fefefe eni wa do ya fe wa de wa bi do ada ho na una wa do ada ho ri na una aya se koko ori manedo no avun yo ori manedo wa re jo do iwi o wi bun ane o wa ege igbegbera na wa re jo do igbegbera na wa ge esi koko na do ba ori ma na we ne degbe ma ni ma ne gbe ma ikpa kebi ku won ya fe don ti ebe na ti wa dori e ladian ebe na we wa dori e ladian e ko don ma re do wa dori e ladian wa et ka we ma kan we o wa degbe gbagbo ya fefefe eri ona o wa sikoko wa gari enu josa dan ya so o sadera sanomo sanorio no wa todo bua no godua uwese otimalu bi na so na odi ma pagbo we na uwese gbe ma wonya de wonya so wonya van wo sado bua we aga we ma sadera ma po won ye ewina na no mo yo won bo ewina na ore bo no ore do na bo wa emi anu ge fun o me mi anu gbe fun o me mi anu ge bon ye no ye ere ori ni manedo mane ni wa mane bi ka ma ya fe ero iwe mi no kwa yo na kin benu ri yo mo tion e ya we salopa no godwa ima wo don re do na bo men wi even so ga we aka we agwa e even so ga we aka we de no ni demu even so ga we aka we o lane even so ga we aka we do mu go ogungan emi Kevin agbon ya zan wa emi Kevin agbon ya si ewu na koto emi Kevin ni wona agbon ya si ewu na go dieke la ho ye yun da o ma re o se vie yun da o ma re o is gevan ya fe no more do no mani ado de ba me gevan ya fe no na ya do le vinji we ado de ba me gevan ya fe no ba ye we ado de ba me gevan ya fe no we here to no man we ado de ba me man sure do koko ya ko wa ke obira ya ko wa ke obiye eju bagbon gba e ma la wo gi ma ze wan na egbe ma je ve do ga ye ma je ve do ga wun o da o ma gi ma gwa pa gbe ni ma do lo re bo wan yi e ge mi ke mi gbe yi ma bo e ge mi ke mi se o dieke e mi ke mi no si na go die ko sa ba ngo do a bi hin dere be ni Jesus Christ is bien hin dere be ni Jesus Christ is e ge gbe wo wan e ge ma ngbo kwa e ge ma hu na kwa bi yo bo ma o re fian gbe ma e no ma ta e na ge la marion gi ma ya we mi ma yere e fe no mo ni ma yere be ma ya tan mu e ma yere e mi no manu ya we wa e ge kwe mu wa e ge ado gie ma na do usalobwa la ho wo kore nigi kore gwa kore dion we kore iduaki kore mu ebi yan mi
Quand balegbe obla pa ya fe j'aurais dosi coco ça le boit j'aurais dosi coco ça le boit j'aurais dosi coco ça le boit et mi avec Jésus Christ et ça wa ya gbe se yo et ça agabe nerun aibe wina abe wina aibe nerun ki wina kerun ase coco e ya na defio wagayo ibota oge do na ki o aye na o me ya tori negbe ma me ya temi no sa ba ya wi ma ibota oge do na ki o mama e ta fo kade da do ugbo re ba e botedo ya re gun kan na ugbo re ba e botedo ba ya fe don yi ka yugbo yi ki be no ma yo no be ji ho hon la ho wa ja to ko ri ai ko bebe nu gbo idije ugbo na gbe botedo ebi no de mu abe ta ebi no de mu abe wo ono me ba e oni o no fe e ba o ko wo wa gi made do di ma o ebe ma ya setting guapa he na we na o dan setting guapa he o ebe no ya guapa he ku we ko re mu o ebe no ya guapa he ku we ko re egbe o be ebe no ya guapa he ku we ko re ebo idun wa ebe no wa ya guapa ku we ko re ebo na bi baba na bi ye ki na bi we do wa ga gbe ko to ugbo na gbe na yan iko se won tagbon e ma ni bu be bo yan nerun we ni ami gbogbe apa wi yan mi ke na gbogbo dia apa wi yan mi be na gbogbo dia e gbo ina o na be ta ma gbe ma e tana do tebe ni ma ya gbo gba he ma na ore when ya fe wa view keke o no ma me na obun ma te wa ti to gbogbo na fo na ana ti uzo don dia tafu ni ma me na obun yo mo gbe no ari won na yo ya o re be na ayubo e gere de do ma ayubo we dai ho be na ya we he be na bi agbon he e be na wona be na edu ya gbon mi he a we na we do ya gun he awe na iten do eredo awe na we gba okoto nu we ma mo ni mo be ri obuku wa bu kan o wa ya bi ere oyan gbe na wa de wa ya o abo odigi ekoka o sama gbebo eyike irabo no saka o sa se ozigbo yan ke ya bo yi yan ya bo abudi la re o dagi yan ya bada wa we se wa bo kan o sa ya we dagi we isokan dagi we o feliz o ma gi dagi we o ha bo kan o gwa fun brother do kwa ore e den yi ka ore obe wa o wa vie mo bagbe o wa vie egbe bagbe wa bi eten bagbe o na ko wa fun ise gwa aso mo gbe no ya ri won na ya o egege yo de iya na ka pin gbogbo ijana gwayugbo uwuga no awe ne no o paro no waka iwo no ka wo o na waka pin gbogbo o ni aka pin gbogbo wa ti yan ni eni eva magwa lowo eni na ti yan ni ona owo eni na ibe ti e ba apon na o ka oni eni na iti e ba apon o ka oni enuga me no gẹ́gẹ́ o ariyere de yana ka pembe ugbo on kwa o anyi mi ana ko ejato ogbe
Ejato ogbe. Ejato ogbe. Iyan la ka pe gbogbo walking. Ejato ogbe do. Ese ozugbo ogbe. When we yagbon magba o wa re bi agbon la de ban. When yagbon magba o so kun ogbe won wa on. Ai be ba iko. Agbon tan ogbe. Donc jama omagbe e ba wo no wa re bi ya ta o se o do ma yana ka pe ngbo na o vana mo na o mo vana mo na le ba se ba yani ye ve ni o boy so ya go gbe so ka yo gbe koka gbe be di ta ba yani o na tie koka gbe Victor gbe Samson o magbe Onas o magbe everybody going okay ogbe akidime ogbe the saka yo sa ogbe magwagbon wa mi ni agbon he ba okay o yan ni bun wa won ese ozugbo ogbe okay o reyo gawa daga emowe ati nyani ofofua emowe ati emoro ovana muna emoro daga ipa egiwa emoro ati ovana muna nyani to boy don fofua ni emowe wa going go Obobo yo saluba na do obe do wagbia okay moro mami na gbe moro he emi o ri moro ri hi ono ri moro edo ya due ugie boki wa moro edo ya du ugie ore de noki wa opopo edo ya du ugie ni moro edo ya du ugie de noki de du ugie na dodo opopo aye moro ya do moro edo ya du ugie boki wa Boyeba nene David Donki o ne moro na do ya do yo ge moro do egeni amae di se na akme inyano kai ke ba ya se ege da akme inyano kai agege ye enyana ado ya do gie na boy o itie igwe ya do igwe igwe Guavon o veni do tia na yahu ugio pare bana do ya vegua ba aga makana o ugi no kwa no ba ido ni aka ana hin do saka ogbe isokan igwe I na hin akidi me enyogbon tie enyogbon tie ana hin igwe ugie moro ati so kun gie no ebora ya we oveni na watie oveni na tie
ẹnika o ẹsẹ òsìgbò ọgbẹ yẹn ẹfà ẹgbẹ náà ọgbẹ ọmọ ìnàdó tiẹ ẹbí náà ọbẹgẹ ẹni ẹyíkpọlẹkì ẹyíkpọlẹkì o anahi ìyàngbọn ẹyìnyàngbọn o ìrìlẹ abókè o gẹgẹ dòdì wọn ẹyọ ìrìlẹ emoro ẹdọ ya dùn gìí na tiẹ àti èmi ni ògìí ní àdó Victor ọgbẹ Victor ẹgẹtọ bẹ gbẹ ẹgẹtọ gbẹ Victor gbẹ yóò ní ẹdẹ ọgbẹbọ ọgbẹ ó ní ẹsán yẹn ẹsán gbẹ ọdẹ ooo yà wọn ọmọ gínà tó tiẹ ibẹ gẹ ní ibùkpó èyí ni wàá gbà mí yàfẹ Timothy Victor ọgbẹ ọkẹ ògẹ gọọ yẹn wà wọn ogi akọrọ akọ ayirọ eburo ayadugi akọrọ akọrọ mọdé bí gbọn wọnú wọyò aki rí akọrọ aki rí mami rí bẹ dọgbẹ la dẹmọ o rí gẹgẹgẹgẹgẹgẹsẹ gẹ̀ẹ́sẹ̀ gba ọgbọ́n kútọ́ akọ 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 ẹ̀dọ́ wà á gẹ̀ẹ́sẹ̀ o prince oko gẹ̀bẹ̀ náà gbọ́n hẹ́ o akọ prince oko èrí náà ẹ̀dì àwà o èrí náà mọ́tàgà rí roh rí ọ̀nà ìrọ̀rọ̀ akọ̀rọ̀ wàgbẹ́ ẹ̀ṣọ́ òbóbọ̀ ọ̀nà rẹ̀ dòó akọ̀rọ̀ ùgì akọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ bàbò ùgì akọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ bàbò àràkọ́ ní àìdòrọ̀ bẹ́ẹ̀ ni àrọ̀ ní abẹ̀rẹ̀ pọ́n gíọ́sà ùgì akọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ bàbò ọbẹ̀dẹ̀ o ọ̀nà ìhà àgwàlọ́bọ̀nà ìhà àgwàlọ́bọ̀nà ìhà ayàṣẹ̀wọ̀n yọ agaghị àwẹ̀ ọkà ìhà na mìẹ̀bùgbò àwẹ̀ ọkà ìhà na mìẹ̀bùgbò ọ̀yẹ̀ ọka nanami ẹha nọ ukpoho na ya gbugbo igba ha akọkayọ awụ ọka ẹha ẹha mịa gbugbo ọka nanami ẹha ìvàwọ ga ka bọ mụ ụtọ àmì ẹ̀wọ̀n ní máa ń fàwọ́ ọ̀pàrọ̀ ọ̀nà ìwé ọ̀dọ́mọ́ni rẹ̀ abẹ́ bàbá náà kó a máa ń ní ìsòkú ìwé ọ̀dọ́mọ́ni rẹ̀ ẹ̀yìn máa ṣàkí ẹ̀wẹ̀ kí mẹ̀kí ọ̀kẹ́ ìhà àwọ̀kà ìhà àmì gbogbo ìpòhó ọ̀kẹ́ nanami àwọn ẹ̀kọ́ àdìbàyì. Àríyàn ìmọ̀dẹ́gẹ̀ ewu ọmọ mi nà ẹ̀játọ̀ mọ̀gbẹ́ mọ̀gbẹ́ anahin ẹ̀ma okùn mọ̀gbẹ́. Magbe chance yìí ọgbẹ ọgbọpàwọ ọgbẹ ọpọ gbẹwò chance yìí ọgbọpàwọ yàtọ̀ magbe màtíẹ magbe
oru okun wesu sahun abukan kuyo Michel sahun abukan o kuyo dode ba wan ri wan yo okay ha aka koyugbo pupo ho okay ha le o sodin ogbopa ogbe koka ogbe opa egbe bo ire báyìí ó kí pó ẹkọ favour torí wọn nìyọ Saka ọsà ọgbẹ nípòkèfà ọgbẹ ọgbẹfàwọ Saka ọsà ọgbẹfàwọ náà kẹ máa gbọ́ ni. Anaki okay aku selu selu wa koka noge wanta di makana ena yi kai ogbo dabi agege o ba re agege o usadolo ogbo here am a from Belgium abokia o Belgium to boy ebe bodon re e wanta sadolo won gbagbe oko wi okuselu ero okuselu do ya fe ko kuselu obe mi obe ni ma tie kuselu ba ipawo do re kumo wa France abokia okoyo lórí wọn ni ẹyọ o ẹjàtọ ọgbẹ òsìgbó ọgbẹ òsìgbó gbẹfàwọ ọgbẹ ọkẹ ha nọ igba ha ma kọka yugbo gbẹfàwọ ìràbọ gbọpàwọ ọgbẹ sadọlọ ọkọ gida máa yà wẹ̀ fi ọkọ gida máa yà wẹ̀ fi ọkọ gida o hira mi ana fi okun wa Francis from the Netherlands hira mi bobo ya mo ebo do me obo fi an obi ye Netherlands bu wa te Netherlands oko be ebo ni mo se ọ̀pẹ́ ní yẹ òsùn ọ̀bùn sí o ẹ̀dẹ́bi gbẹ́ akíndìmẹ̀ gbẹ́ ọ̀sàmà gẹ́gẹ́ lórí wọn ni yọ ogun ìmọ̀ọ́sẹ̀ lórí wọn ni yọ ọ̀bùtà o kó yọ ọ̀bùkàn ọ̀kẹ́ o ayé iná gbẹ́ ẹ̀yẹ́ àmàmínà gbé ha àfihàn ìfàwọ́ yà gbé ìfà yà gbé bọ̀ gbẹ́yìn ọ̀kẹ́ o gàn táwọn mú o ọkọ̀ go ọdẹ ọkọ àwọ ọkọ go ẹgẹnẹ adamukpo hẹ anati amukpo ayakọ mabana ọwọn ẹgẹnẹ ya gbọbẹ gbogbo ya kún yẹn ládìánẹ ọkọ go ọrọ àti yẹn kàbọ nọkọ ọkọ rọ ọdẹ yìí na gbòòrò ẹdọ wàgìmà awọ ẹbí nà ya gbẹndọ ẹ o rọ rí èèmọ ya fẹ wà áwọ rí ọkọ rọ wà di èyí èsì náà yín ọmọ nígbà wẹrẹ ọrọ ọrí ọrọ rí òsàríyé mẹ ènìyàn wọn yà fẹ ẹdọ wà gbẹ òsàríyé mẹ ẹnìmọ́rí èyí náà yọ wà máa gbọ́n sí o òsàríyé rí mẹ ọkọrọ nùpọ̀gẹ́ ha ìbí ọ̀rọ̀ ọmọ náà rẹ o ìbí ọ̀rọ̀ yakọ̀yakọ̀ ọkọ̀ yakọ̀yakọ̀ ọkọrọ rẹ ìfòwúgbó àmì àfíànẹ ìbí ọ̀rọ̀ náà ló sún akọ́kà ní àǹtí ọkọ̀ yakọ̀yakọ̀ ẹgẹ na ya pínpín na ya pínyàn ẹgẹ ni ọkà nínú ya wo ọ̀gírí ẹ̀dìyẹn yíyàgbẹ́ yíyọ́kà wérọ̀
ya sedo na nia po don gbera ebe mi e be so bedo ege mi po okay yako okogo okoro okay yako mami ona gbe ha o e wa na gbe va we ro wa po bo ni ya oko ya fi le popo ya ma re o ya ma fi le popo yo o ya no fi le popo ya ma re o ado fi le popo yo o ona evie ha gwala wona ore o mogbe a ore o wa okowen wa gwatie evie ha na do yarie oka evie ha na do yarie oka owo eva eha wa ebie ha na do yari oka nenemi oko ya wa ona wa file popo yo ebie ha na do yari oka oko be ye mi kwa do yari oka ebie ha no na do yari oka ami den tie bo oworo mi won nyam wa dia ko ifu won amenya o sa fian gbedo erin ya fefefe o ha me gbedo so lo gba ge o me gbedo ise o alright Timothy Victor ugbe magbagbon osokun gbe Desmond Ejato ugbe Ejato gbe Osaban Pan ugbe magbagbon o wa gbe ni gbon heban igile ugbe egbavon ogbe babo domo egbavon ogbe babo ni ke popa ya egbebo ha no agbontan ugbe babo Flora Sadolo ugbe Gloria Coca ugbe everybody Desmond Ogbeva Irabo Ogbeva bo Eva soken gbogbo wagwaze do igile gbogbo opa egbebo Akidime Ogbeva ana higo Lusaka usa owo Eva gbebo Isawe nogi hadi Isawe ma yari oka o emi ga we ya emi suku odigbo gbevavo ogbe isoken ogbopawo ana kin sodolo ogbe opawo ma gbagbon owo agebi ni ayagbon e ba o kakabo awo ekoyo Lilian Oshodi ogbeva na bulele ogbopawo won ago gbeva edabi ogbopa Eguavon Obangboni Okaire bai Igile Ogbeva Ayivi Igayo Egai me Arioka Igile Ogbeva Okay Osaman Pran Osaman Pran Bembela Osaman Ogbeva bo Gibo Francis Ogbeva Constance Ayawe Ogbe Eva Nosa Ogbeva anahin Eva no isa wero okian gba oguto tumbu ebie ha na do yari oka orunmu wa ge o bi na agbe orun he ge ka bo gba okoto ori u vi uni orunmu
àwọn apárọ̀ yẹn yẹ wú máa yàfẹ́ náà gbọ́ agbọ̀n ọ̀hún ẹ̀yí ká yìí ọ̀rùn báyìí ọ̀rùn tẹ̀lé ni ọ̀rùn màá ń sẹ̀ dó máa gba kótó máa gbé họ kótó náà gébé nà ẹ̀bẹ̀dọ̀ yà tèmi yẹ bẹ́ẹ̀ yà tèmi ní ìjà tó yà gbọ́n ìwà àṣẹ gbọ́n ọ̀rùn wà tá fún ọ̀rùn nupo geva ọ̀nà ivi ebo ivi ini ivi ebo ìmọ̀nàtẹ̀ ivi ebo ivi ọ̀sẹ̀ ẹ̀ha ivi ebo ivi ọ̀rẹ́ ebo ẹ̀bọ̀ wẹ̀ o sọ̀kú mọ̀nà do sí dàgẹ̀ mẹ̀yà fìẹ́ wòlíẹ̀ náà yà ọ̀hún ivi ebo nukpoge ha oye okwe wen na te okwe aro ebu ha aido le aido ka vai na do le ma we ya ri oka manado ma we ya ri oka ai re ba ko ifi bo mu no kebe okwe ifi omu okwe ifi ebo you know my rioka banado mami o saba fiam gba he apoboyo okoya de file popo wa rin ani ade o ya ni file popo makaya o ya ni file popo wakame ma yan re na ma yaro yo ma file popo yo yo ni file popo ru ya re o age tawo obere odewa odewa ge oka non kai no we gbe ati oke nenemi oke nenemi ọka nọ kai ọ na wewu egbe ati oke nenemi kere oke nenemi eneva ma mụ n'ọka nọ kai ọ wewu egbe gbenso ọka ebe ọka gbogbo ọka na kedo bole gbenso abe ọka nọ wo ni abe fi adi wa adori le abe do vi oye osele opo wọ́n yẹ èrè à ọ̀gẹ̀ náà bọ̀ wá dẹ́dọ̀ òṣèlè òpó ọ̀dọ̀ká ọ̀yẹ̀rẹ̀ká ọ̀vẹ̀ká ọ̀kẹ́ ìvà ẹni ìvà màtí ẹ̀ mànẹ́dọ̀ ẹni ìvà màtí ọ̀ká n'ọ̀ká ọ̀ká n'ọ̀ká ẹni ìvà ìwọ́n sọ gbẹ́ẹ̀ náà. Aro I know I ka agbe Timothy Oshoji irabo gbe Oshoji ogbe Victor gbe Sadolo gbe o ma gwagbon na ikare gbe ọ̀pá wàhíà wà yẹ̀wọ̀ nusa okwemuse ugbẹ́yì Guavon ugbẹ́yì Chasigile ugbẹ́yì yẹn yẹ wà wọ́n Desmond ugbẹ́yì Ugiagbe ọ̀bùkàn ooo Ugiagbe ọ̀gbẹ́ mẹ́fà ọ̀yàmá ibẹ̀ kẹ́ni wẹ̀rẹ̀ sí mẹ́fà ọ̀gbẹ́ bẹ́ẹ̀ omi ẹ̀dọ́ ọgbẹ́fẹ̀fà o wẹ́sẹ̀ ọ̀bùkì àkọ́tẹ̀ Ugiagbe ọgbẹ́fẹ̀fà o nusaka ọgbẹ́ ọ̀pàbọ̀ Akíndímẹ̀ ọgbẹ́ ọ̀pàbọ̀ ẹ̀dẹ́bí ọgbẹ́ Desmond ọgbẹ́ ọ̀pọ̀pà ìsọ̀kẹ́ ọgbẹ́ Ozigbo ọgbẹ́ Oṣòdì ọgbẹ́ Magwagbọ́n o Tòkun ọgbẹ́ Iyoha ọgbẹ́ yàhìá wà ọ̀pàbọ̀ Ugiagbe mami àwọn abẹ́yẹ náà bẹ gbẹ́bí tó gbé ifá
era we beo no saka o sa ogben pogiva no saka o sa ogben pogiva o de ba otima ogben pogiva ogben pogiva chasigile ogben pogiva ogben pogiva chasigile ogbe ni kai opopo wa gbe wo anaki no saka yo sa Sylvester no gioma eu o te keke no gbenu pogiva ni wa go won magwa gbonda so akidi ben gbe e va ogbe va o okay o god ya mi o ya o dege o kipo wa ge na bi igbipo o ipo igbo igbi o igbo igbi o po gbi igbo kipo no poge va no ikwu okwoyi okikwu okwoyi ikwu okwoyi ore ma de dege ikwu okwoyi okikwu okwoyi oka ni gbegbe o oka na do mu ye osele anado aye ran yo wa ni oka na do gbegbe budukun ikwu okwoyi no wege ye you know una ya dio wa ho wo sa lo ko we even yo kedo ori en ye ya we go to ge yo wo ki go ko yi na ba so be ya we ni adisa we ba ni ando akin wo man ni an che anyway o ki go ko yi e don do this way ba ya wo ma ni pia o ya wo ma ni pia o ya we pia ari o ki go ko yi oye gbe an pa awa eheme ni dai awa eheme ni dai ni tada ya wa ari o ka ni koko yi o ye gbo pe apa ye gbo pe awegbe wa ge mata no wo akidibe o ma yo o ki agbe wo o he ni tada awa ari o koko yi lo we ye gbo pe ama ikoko yi ewa so do akin wo ya akin yo se ado ya we ado ari o wa we ma eguguru igo we se do ma ye me eguguru ya tie eguguru okigo ko yi no wa ge na agbon he iku iki u o ri i iku ko yi iki u ri i iku okuyi we so ri agbon o wa ge awe ya o kwa Obe do itendo na fi o ya di aga wa na o ki agbe oreba aribai e ki ato oreba ile itendo re o na kata ba e no edowe awe ba ya ni emue ana we nene mi bi itendo no mami wa gbon heda ana do ri emi yo odukun eva e ga dan ya gbon fu ana do ri emi ni be ye eva ayo ni ka we matai awe ni wa na do tai awe ba ya ri emue ana we nene mi obi bogire ma bo ibi ha want to know to saka we ma power ma ta ma power
Igile ogbe. Ejika o igile gbe da o. Charles igile ogbe. Ozigbo ogbe. Akidime ogbe. Jato ogbe. Desmond ogbe. Osayawo ogbe. Sagi. O my egbe sagi jeje mo wo ni dege. Ana ki igile ogbe. Sylvester no gema ogbe. Wọ́n wo gbẹ́ ya wọn o igo gbẹ́ wọ́n bá gbàgbọ́n o ká mọ̀ wà ìbá òun náà gbọ́n ẹ̀ wọ́n yà náà gbọ́n náà rún pa ẹ̀kan oyè náà yìí gbé tààrọ̀ rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni yà kàgbọ́n mà wà bá gbẹ́ akíndìbẹ̀ gbẹ́ ok ìràbọ̀ gbẹ́. ọmọ akínyàwó gbóyè kiri gáà orun ẹ̀yìn náà o àwẹ̀rẹ̀ ayáàdì ẹ̀mú ẹ̀ anáwẹ̀ orun bíi bíi mami ẹ̀rẹ̀ yà gbẹ̀ bíi ẹ̀ bíi bíi ẹ̀dùn àtà ẹ̀wẹ̀ orun bíi ẹ̀yìn náà di ọ̀pá báyìí orun bíi. Awe aya di emu ana we ohun bi we emu aya ibubo be ohun emu na ton we gbe usa o si foto si fun ha obobo na we ga iri emu yi aro ege no ya di okani emu do lawe unu oni edo na we awe aya di emu ana we ohun obi ko akobana do edo de wata akobana do do de egbe ede ni we odi ani ba o odi ani me obede o ami anama ona àmì wọn àná máa hàn náà o bàtí èèyàn na kéèkì pẹ́ gbogbo bàtí èèyàn na kéèkì pẹ́ gbogbo yẹn na kéèkì pẹ́ kátàbà àpọn ẹ̀ta fúlẹ̀ fúyọ́ nìyẹn o yẹn máa sọ àlórí ẹ̀dá ọbẹ̀ yẹn nà fúlọ́ ẹ̀ nà bolo ní màgbọ́lọ́. Na pẹ́ wàá tí ìyànà kéèké pẹ́ gbogbo àríwá ikò wàá bó kí wọn wà ní tùwọ́rí náà wàá bó kí wọn ò jẹ́ òwúwa ò inú sá òwe mọ̀ọ́sẹ̀ kó yọ ọ́ bó kí wọn. Victor Timothy Victor ọ̀gbẹ́ ẹ̀ẹ́dọ́dì ẹ̀ríyàn gbé kó Isabella ẹ̀wọ̀n ta nìyí Oṣòdì ọ̀gbẹ́ yẹn yẹ wà wọn yẹ ra bẹ dosaka yóò sọ ọgbẹ kọnsán sọ yà wọ ọgbẹ ọgá ẹmẹ ẹsọ ọgá ẹmẹ ọgbẹ agbọntàn ọgbẹ ọbasuyi ọgbẹ osokumagbagbo ọgbẹ òwe wọn ṣe ọgbẹ òun àgbo ọgbẹ yẹ ra bẹ ọmọ ògìfà ọgbẹ sàdọlọ ọgbẹ gọfì ọgbẹ ẹnọjọ wọn ọgbẹ akíndìbẹ ọgbẹ. Igile gbe dena yet ma na te oni igile no gbe kekere ma oni Peter gbe o Sadolo gbe o mo give ba ko yo wo bu kan o sa 7 gbe o ma gbagbon gbe Sylvester o kala ozigbo máa gbẹ́ sáré ní ìlú èṣù gbẹ́ igbó gbẹ́ yá wà wọ́n òun ní bún wẹ́sẹ̀ o níkẹ́ dẹ́bi wẹ́sẹ̀ kọ́ inú sáká ìwòsá ọ̀gbẹ́ ọ̀nà àgbẹ̀sọ̀wá ọ̀nà yà ìtẹ́ndò dàndò tá ọ̀nà àwàdùgbọ́n báyìí nínú mi ọkà gbogbo
ona yo keke la ari owa no saka yo sa wese o you know wese Johan Roland Amiwo wese nugme yema o wese even you do movie wado are do tunda inu wa gbela dia be do movie no bunwo amagban se eri sita Roland Amiwo kayo wanta niki you know ebi na wa gbela dia be movie ke mi ya fe ekwe wado amo no bunwo ma de gba ye wa gba ka to na no wati yan na kiki pen gbogbo ipen ìjà náà wo ni ìpẹ́ wọn ni ẹ̀dọ̀ tí ẹ yẹ́lò mami ẹ̀mí náà dọ̀ wú mi náà mami ẹ̀mí náà wo nọ̀rọ̀ yẹ́lò wọn ni ìpẹ́ ni ọ ká gbogbo wọn náà yóò kékeré adé wa lọ́láni lọ́tọ́ náà yìí máa rẹ̀ bá wà má o ìpẹ́ ọ yìí yan ẹ̀dọ̀ wa gbogbo ìmọ̀ wẹ̀ wọn ni ìrìnàyà sọ́ẹ̀rẹ̀ na mayari muro aga ipipe okiki ado hai ipe aya dun ma ko ivu wa ye mo we dun ma ko be fun wa baba na ha me gba wa na baba na me gba wa na ipe ni o wa ye iyan re do na dede tele wa ta ko akori oge uyowe akorogi owe ma we ame esuku owiwe mi owa ogedo evien do awebo e wanta no ope no we ke ari morio ope ni ke gbon la dia ma mi ma no yobo yo otu di mamu gbodan matia do international congress uso ni mama odi honeki na do ame esuku na wa we evien do ya fe ugbo gbebo yonwa yowo ugiado wo me na gbon to ehun da so ya fefe poda yoga do ado wa roye odo so awo so to we so na no egun ma beta o sa ni Louis Akorioge we so uyowo agun ma be awewe agun ma be atameni wan agun ta megwa agunta benigi wa hoya e mata no ri we mo say o we mata no we say uyowo e mata gele no ipen ipen we ati o ma wo kan bie no ma obe aniki abona la diana Chasingile wata Oviedo ikpon ya oya pitan we atie of awo kan bie no one oya ni ka wo kan be obe gupe obe bie na obe ye gedegbe awe we so kon be here awe fu den na awe here na wan na kido abie na o ikpen ati o awo kan bie no yo wo gile owo joji mare e wata no koyo Akorioge okay we opo we baba we ihin aka wa o ni baba we uyo salobwa Amiwo we wata no we na wa ma good we be atedo we be igbendo re na yire college uyo salobwa o agbo sa attack man don yosa enwuno sa agbo sa attack man wa ma o ba me ni we don ten here agbo sa attack man o sagede okay ikpen no igben okay we igben na I we di adewa ni bon we igben ni we di baba wa we se ekoya fi so oh ibi do na wata
If do not worry, if you do not lose some more. O corner. Oh, ho, ho, ho. Hey, over gone. Over now. Go. What in ya? Na ya do ema. What in ya? Na ya do ema. What in ya? Na ya do ema. Inya. Na ya do ema. What in ya ni? Gege. Oko. Gege. Inya na ya do ema. Yo, inya na ya do ema. Ana hi Desmond Gato obeyi ma re ten do we owe ona ke don ke pin eri emuro ewata itendo no ak wa ke pin ri emuro o dai bere ere wo ya re Sadolo ogbe Sylvester ogbe Victor igbin Irabo gbe Ozigbo magbe ana ki magbe Obayege gbe Unwango gbe Victor gbe yan Abiwu gbe Victor gbe yan igbin Osodun gbe Ugagbe gbe Edebi ugbe yoha ugbe egwa fun odo matage mo ro makana akodi ogi ugbe no giovan ugbe koka ugbe yan gbe jato ugbe ami wu ugbe ayiri bayi Chasegila by going gone. Inyana ya dun ema. Igiorwa. Ya dun ema. Adi ebo tie water yam. Ya dun ema. Water no. Igiorwa ewa. Ra Igi-i-o ri-u-a Dege Igi-i-o-ri-u-a Igi-o-ra Igi-o-ra Igi-o-wa Igi-o-wa Igi-o-wi-a Kabo gẹ̀ẹ́sì Igi-o-ra Abaze Obokian o Dodi ẹ̀wọ̀n ẹ̀yọ́ Iya ni file popo wa imi ani ara file o ni ara file popo epopo ya ma file popo e na o ya ma re e na ya na file popo ma we yin are aga o ta o mo ani are ba iko ta o mo daga ona ri agbe ko ebe na la inya na pe tati wa ba egbe ede na la inya na pe tati nenemi ba egbe yoko ati nenemi ba egbe ede na la inya na pe a ipinya fo na ede na la awa tie de mi bagbe de bi na tie bagbe de na tie bagbe atorigi o wa fo na o ede na la nya na pin ta tie nene mi bagbe akori oge ya di one and yo evinutani ya di one and yo ma ko no sakae osa gbe sakae osa gbe irabo ogbe sadolo ogbe koiwa azek gbe
W bay. It's all bay. Hey, yeah, we have Agbontan bay. Just say Hilo bay. Constant say I will bay. Usula bay. Yeah, don't about oh, yeah. Sadolo no mena oh, am I say Joseph, we money away now, we marry obey, away 10, obey, man, obey, bright, man, over it. Jato, obey, or go bossy, about give a bay. Cook out bay. Going. Go. Edena Lanya, not by Tati, Ebu Bagby. Tati Ebu Bagby, Ebu, Okona Choma, Okona Shoma, Okona Iduma, Ebu, Ati Ebu Bagby. I want pardon on certain Lanya, or Bay. Oh. Who work over writing lie? A young way, what man, what do you have like water? We're writing like, oh, terrible bag, a true or so, it do. Ah, women or ass, I don't give a terrible bag, we are sunny. Well, so, away do. Ya Jago Mano, Ya Jago Mano, now, oh, Mano, Maya Kukudi, by Kube, not ye mamma, do. Oh, what about it? What about it? Okay, and then I lie. In ya, not me. Equal na wa inya. Edena la inya nakme. Equal na nene inya. Demini kori inya. Oh! Edo ne water. Edena la inya nakme. Equal na wedene inya. Bia yu inya. Where's that toy? Who can be? Yeah, boy, you're about what you do. You want to yo, wow. David, you go working at the non-line knockman of your party who ruling ya. You Nico, what don't you want to go a while? Also, you Ozibo, while, what do you want to go? David, you go working ya at the equal, oh, one of you. A mammy, no, I got a be a man, no, Magadia, no, Boka. Oh, Brett, a while like ya, I mean, I ain't like ya. Look at where Anna. Oh, should you, Macbeth? I ain't a lion, a lion, a gato, Macbeth. Oh, Brett, Macbeth. Macbeth, tell you, Dubo, and have a commercial. Do Sakai, Lanya, oh, a gear in a boat, Lanya, oh. I ain't a lion. Ya Jago Mano, no, sir. We won't see, Macbeth. Macbeth. Oh, who any? Oh, I tell like I got a lie. Oh, I get up, Macbeth. Lanya, oh, Macbeth, I will do it. In my Macbeth, who won't see? Macbeth. Hey, Lanya, who's good, Lanya, why, oh, Agbontan. I just go on.
Oh. Sorry, woman. Erige. Odo ye mare. Na kata bufwa. Wedo egere de. Edna la ya owe ihu ale mai ikpunwekia. Ema ikpunwekia. Emi ikpunwekia. Edna la ya ihu le mi ikpunwekia. Wani ko yo. Emi ikpunwekia. Adari okworie badari owarie ko ha ni pedo yin ona e ba ni eyin abu ya na le mi pon kia ya ma le ni be o wi ko ya no gbene mi na wa na ma le mi pon kia wa ya le gege wa ya la o mi pon kia a pon kia runda o setin gogwa vient o qui a dans cette gogwa vient mais nous allons boire tiens à pon on il pon kia e gba van o ge o bangbe igile o bangbe anakin o bangbe lema lema oh iku within me duvio boy duvio ivo elia dumema lema dumema lema he ya dago wana na dumema hani shodi to yawo bright we yawo bright we yawo mine na tie we na ya we money o many wana ki no kedode ko yo aye megbe asu tuku hanya edena la enya na pin edere iku within name enya devini awo enya etian le a bright to on mine na tie etiku hanya yan ni wan bo wa dori wan na yo erio wọn èèyàn ni eku mi bàbá ọgbà gbogbo ni tẹ̀lé ọ ni adáwọn èdè ẹgẹ ni kò yàwó èèyàn pa èèyàn bọ́ kí ẹ ti yan wù gì èèyàn yànnà yàmà mọ́kì aládìá yàmà yà èrè yàmà yà èrè abẹ́ ugagbe yàmà yà èrè Roland Oku wọ̀gá àkúta Roland Okuns ọgbẹ́ òyàbá Roland Okun ọgbẹ́ òkúmẹ̀ ọgbẹ́ Roland Okuns dẹ̀bùnú kèrè bá yẹ́yẹ́ ẹ̀wọ̀ ké ẹ̀bẹ́yọ̀ rẹ̀ òdọ́gbẹ́ yàbọ̀ Roland Okuns ọgbẹ́ ẹ̀mí wú ọwẹ́ ọba gbẹ́ni Roland Okuns gbẹ́
o jagbe o ma yere o ma yere o ma yere o what you think so I call wọ́n sunkún máa ń gbé ẹni náà tiẹ̀ yọ̀ mẹ́ni Rolando Cruz ọgbẹ́ náà góyìn ọgbẹ́ náà góyìn ọgbẹ́ náà òsìfò sọ́ọ́lù òsìfò ọgbẹ́ ọdíẹ̀fà ọgbẹ́ sọ́ọ́lù òsìfò ọgbẹ́ wọ́n gbàgbọ́n òsòkún wàgbẹ́ wà wọ́n ó kọ́ mẹ́. Ikú pínyàn ikú pínyàn afẹ́fẹ́ gbẹ náà Rolando gbẹ òsìfò gbẹ òsìgbò òyìnbí náà wẹ̀ máa gbẹ gbẹ̀yìnkọ̀ ẹ̀dẹ̀ náà la èèyàn náà pẹ́ èyí kò yá sànyà sàn èèyàn sànyà ikú sànyà ọ̀sànyà sànyà dèmí ọbẹ̀ nana wé àsàn àyèrè èdòwé nínú mi àsàn ọ̀rọ̀ yẹ̀rẹ̀. Èmi ọbẹ̀ ìdàdàdà sàn mi ayẹ̀rẹ̀ ìmọ̀ àsàn ìmọ̀ ọ̀nà ìdíyẹ mà ìmọ̀ nàntẹ́wò náà fi ọkọ̀ àwọn náà yàwọ̀ dín àdàgbé sẹ́kọ̀kọ̀ àdùdùn àdùsàmẹ́yọ àdùdàgbé wo fíìmù ọ̀làdàbọ̀ sànyà ọ̀díyẹ mà wẹ̀ èèyàn ni yàfẹ́ ọ̀yìgẹ̀ ẹ̀ uge nọ yẹwò ẹ̀bọ òkú ege nọ yọ ẹ̀bọ ẹ̀ náà ti gbàsẹ́ o bàbá amakọ́ ni ọdọ orí ọpọpọ àti ẹkọ ọkùnrin ẹkọ ẹta dùn ẹfẹ o àti ẹ ọpọpọ yóò tọ ọrí ọpọpọ yóò tọ ẹdẹrẹ ìmú ẹ ara ìlú ká inú náà fẹ yóò tọ wàá rọra ìgbé wàá rọra ìwé va wàá rọra kẹsùgìẹ àsàn ikú sànyà wàá pò bọ́ọ̀nà ànàbà Roland kẹ́kì bẹ òsìfò yíyá òbí ẹ̀dùn náà yíyá máa mí àmì ẹgbẹ́ wà máa ọ̀yà fúnà ẹ̀rẹ̀ máa yà sùn ẹ̀ máa rí o máa gbéra wọn náà yà sùn gẹ́gẹ́ dẹ́gẹ́ àrítẹ̀lá èèyàn àríkàgbé nínú nẹ̀ wọ́n àlàyé ok àrítẹ̀lá yẹn wẹ́kẹ̀tẹ̀lá yẹn dùnú wọn lẹ̀yàn wọ́n ayé bú ẹ̀yẹ wẹ̀ dùnú lẹ̀yàn ùtẹ̀lá yẹn àríkàgbé nínú nẹ̀ dèdè nínú nà gbé àgbà akagbe enemi na wagba akagbe nemi na demi na kagba eso kagbe na si o ya kagbe na si wo ma eso egbe abebo lolo ogbe okore obiedo ogbe amebo lolo ogbe ayi bayi eyi pesi wàhálà abókè wàhálà ọgbẹ Oṣòdì ẹ ó gbà ọmọ ìnà tiẹ ó gbà ní ìràbọ ọgbẹ èmi yàgò ẹbẹ ọgbẹ ẹjàtọ ọgbẹ Oṣòdì ọgbẹ Òsàkà ọgbẹ Òsàyàwó ọgbẹ Isaac ọgbẹ ẹjàtọ ọgbẹ ìgílẹ̀ ògbẹ́ gbàdẹ̀bù máa gbàgbọ́n o àgbọ̀ntàn ògbẹ́ òmìnir ògbẹ́ iyọ̀hà ògbẹ́ sáyẹ̀mẹ́kọ̀ ògbẹ́ Victor ògbẹ́ Nosa ògbẹ́ Coca ògbẹ́ Eve Greater Eve ògbẹ́ o ìgbónákẹ́ ògbẹ́ ìyẹn wà wọn náà o
Mercy Love gbẹ Imade gbẹ eni ko wa be gbẹ eni ko wa be wa ebe na ya gba ya o ko be o si gbo gbẹ ya ana ki Joseph magbe Eugan magbe ede bi gbẹ agbaba gbẹ ase moto gbẹ Tolu sifo were gbẹ going gone pa wa on aite lanya o ka gbe eru ati eru mami na tamu waba e ke na gbe eri o pa ka na ki e ka na gbe eri u ga wa we no eri be ri e o pa o o sa rieme bo sa rieme o pa eru adage o man fi don dage o sa se me gbe dage eru no oye ogio o ibani akai mu na akedo lanya awede o uka ba o e mi o awede na hia inyanyi ati mame ma gbebu yan afia yo fie awe fio na na hia inyanyi ati wa ite ijana la na ata lai ha la yan gboto buhun eke na hia yi wa ite whether the no making the Monday iba ha na ma wo uzala the Monday the Wednesday the Friday if you go ma wo the Monday aya we ibude ogi manedo the Wednesday ma ya nerun wosa the Friday we na ma ya we are ogedo edo language no sa go yo oge yaki ugbera ke na ngwalo ogera ki ejo no ozigbo gbe gera ki o ma gbe no gewan wa gbera ke na ngwalo na eke na ha nya yi oni wa ga ebe na ya time wa managi wa na hia anya yi ya gbe o imade gbe basaki Isaac gbe o saluba fion buwe ya fe o sagie gbe o sawa gbe o egogo gbebo Isaac no koyuwa Isaac gbe afia we kaka na kataba no eru eke na ya anya yi o eru wata ni uga aga mwere de na be de uga aga ya apopa na ha apopa yi that echo oni odo uga eru ati ke na ya anya yi ga ya fe no river eru ati Ajapo bona do ona imane do uyo wo salopo o magi mami amegbe na wata sin ya fe wa tin ma uwe so sanela wa na bi pon wa dan re wa na do wa ma ebo don re na ikiro ike do gbabu oyi almost 200 we are now 180 Ikpon wa ya fe I'm glad that you all came. Wa ya re fe wa we so wanare. Wa ki ma hu re ya fe o. Say ya. Bin matana na wa ni ni. Wa ge fo wa.
who ya pion ke ni agbe bogbo share yi share SHARE who ya pion e ma no rokun we na ni abe meke na mion na tasin ya be mion ya be pe ya be dege no pogiva we la a website orima who ya pion re na te subscribe ya me ba subscribe oni me wo ni mueve e na we do na tana o mueve who ya pion subscribe we ya pion we no bokan we pion we no da fun we pion we ni wo be pion e bo ya Kevin ya fefefe a we mi fu abegun ya emi ma una ya aka na e do ko e yi do we o magba o we do wa gba o keke don gba gbanya ma na do no re wo tebo ya aseti kima subscribe na ya enu e bo no ge ewune bo no ge mi do na lu we man subscribe on di ma o ma ge o ma ye we be ni ma ya we I subscribe on di ma of so oken o ge do na la wa ya pion Edo Shepherd Forum ma te bi agbon la dia Edo Shepherd Forum ayo ni ka we Edo mane o hunsa na no hunsa ekiri mana ngwe ogun ekiri mana ngwe ogun mana wi bude nebo oni o shepherds Edo Edo Shepherds Forum Mano Hunsa omu gbore website ni website no unye gbe okun oge ebo na hin Edo Shepherds Forum we mo la dia wa do mi ni maka agi maga u ja fe awa gbani ya yeba na tasiki na mai ta gbani ya yeba ibani e bana yu okọ pari la dia ohun ya even ma betana ibani ya avio yi wa do mi ni ati YouTube wa here on YouTube YouTube wa la YouTube ni wa mi na te video wa la YouTube ni wa mi YouTube Edo Shepherd Forum who are the na te YouTube wa mi wa pion we pion a video in ma wa na pe ya de ya fe ya do la dia a video de mari ehu we ma we na already it's about 150 ma ehu already do no kon won wa pe u ya pe ba ba ni wa na mi subscribe yan we na subscribe yan mo yin ba yan mo yin ba we na subscribe wa u pion o pion o la dan wo no gbeni won yo gbeni won yo ayigo we o asa yo subscribe u gbeni won yo oni di ma yo bo bai ida tana ya fe yo bo bai o ye we o ge do no na ga we do man subscribe oni di ma o ma de ba re do okay ni mauna go pa ma ya we be Chicago ba America go pa 1 p.m. e ma so ro be America na o ai 2 p.m. yen na te Eastern time o ai 2 p.m. o give Eastern time na te Pacific time o ai o ge we you know the American Pacific time o go 11 a.m. ni mauna ya fe a decade na riwe 11 a.m. no Pacific time Central time
Central Time or 1 p.m. Eastern Time or 2 p.m. Ni mauna ogokpana in Nigeria or 7 p.m. Begena buku. Ego abi fiwile ne odo 8 p.m. Egena nia ego ge ehin water no. In London e job no. And in the UK egbo Nigeria e wa be me ego ge ehin ebe no. Say ya if na wo na ma we gbe pe ba ku e. Àìpẹ́ ma we gbe pe ba ku akuta na ku ego ge oge wakuta na ku ebe dia oge Central Time 8 o'clock to 8:30 my pe dia na my no go don him bebuwa if na we down on the Friday I pe Saturday now we dey Monday I pe we dey Tuesday now we dey Wednesday I pe we dey Thursday now we dey Friday I pe we dey Saturday udere na wa le wan ya fe ba if na ka wo ya ma ho o ke kini ahun wagun wewe edo wagun wewe na una wa ya ta me baba ya ta be yi wa ta be tinwa when you do down ho mama when you ha sa yo wa do down ho wa do agba ikuto wa gara wo emi wa ya fe edo akuyo edi mode na ibude na ri re de mode o konkon wa ya de edi mode ibude ni ari re o konkon no sa ba de ba ma o gi ma ga fun yo wan wari jodu mena so ba fiangbuwa even ni una no na yo wa so ba fiangbuwa wa be we no ma no ya gbon no ye baba no ye no yo sa no ye eni wa do ya fe wa ga ma edu shepherd forum iwani malala lawa o di wa ma ho ya we de gbegbe la dia ma be be website opa na gwa loku ke na gwa lodo mate Edo Global Love Garden. Edo Global Love Garden. Ya do gbegbe la dia do we ya gwa loku wana na gwa lodo ono gwa loku do odi gwa lodo do ni no do ti an re bo we ari ba wa mi o papa ke wa o ko pa ke wa ni sion yo yo sa lo bo wa ko yo ise even so what tangbe ndo ni wa ga fian wa okada ko yo de aye megbe ko yo to kende mode usagu waro wa ga nelo no ya usaluba we so oge do the masana ori ni mama ori ni mama ke manofo o man ke manofo oge do wa ati oge do wa itontonre oge do wa mo yen we ni Jesus Christ isa afangbe we go ma ro de we ni Jesus Christ isa oba le wa ino re do ato ipe kete e de ga ma wa ga ma o yo pe won do gie oba ilo bo efo isa oba to pe isa wa ku yo awian ya do we baba do we do o we tan ya do o we kan de mode o sagu wa ya ro baba isa wa ya wa ye oh